وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق الصلاة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. Afa yìí ọ sọ wípé anaduwa Muhammad sallallahu alayhi wa sallam kí Ọlọ́run àti ilé Ọlọ́run àti ilé Ọlọ́run kó máa bá ó sọ báyìí pé àmì tí a fi ń dá mọ̀nàfíkì mọ̀ òun náà ní nígbà tí ó bá sọ̀rọ̀ irọ́ ni ó pọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó bá tún ṣàdéhùn yóò jàmbá àdéhùn nígbà tó bá fọkàn tán yóò jàmbá. tọ́ ẹ yóò bá nẹ́bí. sallallahu alayhi wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam iza sami'tum bit-ta'un bil-ardi fala tadkhuluhu wa iza bi-ardi. Ànábì tí kí a tọ̀lá Ọlọ́run bẹ fún sọ báyìí pé nígbà tí ẹ bá gbọ́ pé àrùn ńlá kan òun fọ́ká láàrin ní ìlú kan ẹ gbọ́dọ̀ wọ ìlú náà nígbà tí ẹ bá wà nínú ìlú náà ẹ gbọ́dọ̀ jáde kẹ́ má lè bá kó wọn ẹlòmíì. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Qala Rasulullahi sallallahu alayhi wa sallam إذا توجه المسلمان بسيفهما فكلاهما من أهل النار فهذا قاتله فيما بال المقتول قال إنهم أراد قتل صاحبه. Ànábì tí ìkẹ́ àti ọlá Ọlọ́run bẹ fún sọ báyìí pé nígbà tí àwọn arákùnrin méjì kan tí wọ́n bá ń jọ ń jà tí ìjà yẹn náà tó wá padà bọ́ sí táwọn méjì fi kú Ànábì ní àwọn méjèèjì inú náà ni wọ́n jẹ́ ara inú náà àwọn sàábé wá ń ṣe mọ̀ pé kí ló dé tó yẹ pé ẹni tí ó pààyàn àti gbọ́ ẹni tí ó pààyàn tó wọ nínú èwo wá ní ẹni tí wọ́n pa Ànábì wá ní ẹni tí wọ́n pa ẹni tó pààyàn yẹn ọwọ́ ẹ̀ yá ju ẹni tí ó pààyàn ẹni tó pa lọ ni. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Qala Rasulullahi sallallahu alaihi wa sallam kulin akọ walau kana muran. Ànábì tí ìkẹ́ àti ọlá Ọlọ́run bẹ fún sọ báyìí pé ẹ máa sọ òdodo ẹ máa dúnú mọ́ kẹ́ máa sọ òdodo kódà kó bá kòrò ju ìwọ lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Unzuru qala Rasulullah sallallahu alaihi wa sallam unzuru ila man huwa asfala minkum wala tanzuru ila man huwa fawqakum wa huwa ajdaru tazdaru ni'matullah. Ànábì tí ìkẹ́ àti ọlá Ọlọ́run bẹ fún sọ báyìí pé ẹ máa wo ẹni tó bá kéré sí yín nípò lágbára ní òye ẹ máa wò kẹ́ fi máa kọ́ṣe ẹ má ṣe máa kọ́ṣe ẹ má ṣe máa wo ẹni tí ó jù yín lọ nípò ní agbára kẹ́ má lè máa bá kéré oore Ọlọ́run tó ṣe fún yín. ẹ dákun ẹja yorùbá nàbọ Muhammad. sallallahu alayhi wa sallam. ṣéjọ kó ànábì náà láwọn aláàlẹ yorùbá nàbì kó lókè dáadáa yìí. sallallahu alayhi wa sallam. ó da ìwọ tó bá yorùbá nàbì tó bá ga jù ìwọ náà ló kọ́kọ́ gòkè jù nù ayé. sallallahu alayhi wa sallam. ẹ dá bàbá wa àgbà lágége àwọn ni wọ́n kọ́ ka àdíìsì fún wa wọ́n ní tá a bá fẹ́ dá mọ̀nàfíkì èèyàn mọ̀ ọ̀nà mẹ́ta ni o ti lọ kíyèsí bó o bá ti rẹ́ni tí ń sọ̀rọ̀ tí ń parọ́ mọ̀nàfíkì ni tó bá ti ṣàdéhùn tí ń jàǹbá àdéhùn mọ̀nàfíkì ni bó bá fi ẹlẹ́kàn lérí tó bá fi ẹlọ́kàn báyìí lérí nkankan tó padà wá yí àgámọ́ ọlẹ́sẹ̀ àfa mọ̀nàfíkì ni mọ̀nàfíkì ò dẹ̀ ní tẹ́wọ́ sọ́lọ́ nǹkan lóun kò ṣòro fún wọn láéláé bí wọn náà bá fẹ́ wà nínú ẹni tádùá rẹ̀ ó mọ̀ gbà mọ́ sọ̀rọ̀ kó parọ́ mọ́ mọ́ fi hàn lọ́kàn balẹ̀ kó jàǹbá mọ́ mọ́ yẹ́yìn ó gbọ́kànlé ọkọ̀ padà wáyé lágòdà ánẹ́mọ́ ẹ̀yọ̀ má níbi kó lókè. sallallahu alayhi wa sallam. àmọ́ ìbá tí wọ́n kún ẹ jáde yìí Olúwa má jẹ́ padà bọ́ọ̀tà ń tìbànújẹ́ lé wọn lérí. àmín. àwọn tí máa ń sàmì ò wá sí mọ́lídìí yìí lé ní o. àmín. ó dàbí wájú ìmọ̀ bẹ́ẹ̀ gbọ́ kéèyàn yóò ń bá níbi. àmín ya Allah. lẹ́ẹ̀kan náà ìwọ tó bá mọ iye ọmọ sọ pé sàwọn ọmọ mi ló lu ọmọ sàwọn ọmọ mi ló
lákọ̀ọ́kọ́ kí màmí kẹ́ pé kí wọ́n bọ̀ àwọn ẹ̀yà wa ní mọ́kẹ́sì Ummul-Qura. Mọ́sọ̀ màmí lọ́mọ ghetto, mọ́sọ̀ màmí Sunday Dagboru, mọ́sọ̀ màmí bọ̀dá Jẹ̀lílì, bọ̀dá Jẹ̀lílì oníṣòwò sáwọn màmí olùwàmọ́, sáwọn màmí lólùwàmọ́, sáwọn màmí lólùwàmọ́. Mọ́sọ̀ màmí lọ́mọ ghetto, mọ́sọ̀ màmí Sunday Dagboru, mọ́sọ̀ màmí bọ̀dá Jẹ̀lílì, bọ̀dá Jẹ̀lílì. Ó dàbí àwọn èèyàn ṣì ń bọ̀ ò mọ́ lọ àwọn èèyàn ń bọ̀. Màmí wálé ẹ bá jòkó lẹ́tí ẹ dákun ẹ̀yin màmí àyètẹ́ rí ńlẹ̀ yìí ẹ̀yin náà la ṣètò rẹ̀ kalẹ̀ fún àwọn ìyá wa àgbà láti Agùnfóyè. Màmí ẹ kú dìde ẹ̀ ní délé bó kú ọmọ alibarika alayé lọ́ra nàbọ̀ Muhammad kí o gbẹ̀yìn ìyá yìí máa bọ̀ lọ́wọ́ wájú ń bí.